ẹ bá mi gbé Oyèbọ̀dé ṣe mẹ́lẹ̀ ní àbúrò dé ilé ló bá owó dé ẹ̀yìnkùlé ló bá owó ọ̀dẹ̀dẹ̀ yàrá ló bá owó kankan lé òní lọ́jọ́ bí rẹ̀ iye bí mo bá korí kí bàbá rẹ̀ orí mi á dìde. Ìjẹ̀bú Òde Ṣóńsá ni bàbá tó bí ọlọ́mọ àwọn lọ́mọ Òwòrú ọ̀gọ̀dúnlẹ̀ sọ ọmọ táǹtẹ̀bọ̀ alábàáméjì ni bàbá tó bí ọlọ́mọ ọmọ Lisa na ọmọ lẹ́mórí ọmọ ìsíwó pẹ̀tù ara màsà ọmọ ọlọ́kọ̀ léwó bí ní bàbá rẹ̀ ọmọ Ìwòpin Ajídágún Ṣóńsá ni bàbá tó bí ọlọ́mọ ọmọ Makùn Ọ̀ṣọ́bíyà Ṣóńsá ni bàbá rẹ̀ ìlú Arẹ́yẹ Àròkò tán lẹ́yẹ fọlọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ bẹ́ẹ̀ yìí ni pátákó ẹ̀fọn kàkàkà tí ká já lẹ́nu ọ̀gàn níbulẹ̀ ẹni gbẹ̀sẹ̀ lé ló máa mọ̀ lára ọmọ afẹ́ni ẹgbà sáwó lókè mòró èrò yàwó àbùnà níbẹ̀ ni ọmọ lẹ́kún pẹpẹ níta jànà ọmọ owó wà lájà ààrẹ nìna Adébúlé kòkò òjò túmùrù ọmọ Ìfàràkáyé jẹ́rí ọba ní bàbá rẹ̀ tó bí ọlọ́mọ gangan ọmọ Ìfìrẹ̀lẹ̀ Ògúntúlà ní bàbá tó bí ọlọ́mọ bébí wọn náà ni ọmọ Báṣẹ lóye ọmọ agbowó gbẹnu olówó láti ìrànjòyè ní bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ ara òde ọlọ́dún pupa òru dára nílé ó tún dára lórí ẹ̀sìn ògbórí ẹ̀sìn dàbí èrè Ṣóńsá ní bàbá tó bí ọlọ́mọ Òwòrú olówó lágbà orí àwọn nílé bàbá ká mọ̀mọ́ ní ti ìyá bébí Ìjẹ̀bú Òde tún ní màmá tó bí ọlọ́mọ àwọn lọ́mọ kúkú ní Ìjẹ̀bú Òde ìyá rere Ṣóńsá ní màmá wa ìyá alálùbáríkà Ṣóńsá ní ìyá tó bí ọlọ́mọ àwọn lọ́mọ onímùpọ̀ àṣàyàn ọmọ Kábọ̀ Balógun àwọn lọ́mọ àkànmọ́nú òun pẹ̀dín bébí ìyá tó bí wa lọ́mọ àwọn lolówó tó joyè méjì ìran bàbá ìyá tó bí ọlọ́mọ ló ń jẹ kúkú ní Ìjẹ̀bú Òde pé báwọn ní gẹ̀ẹ́sì lọ kọ́ba kékeré Ìjẹ̀bú owó ni àgbàjẹ̀bú owó ni orí owó mélòó ló ní ọkọ̀ mélòó ló rà ní ayé ilé mélòó ló kọ́ ná tọ́wọ́ fọmọ kúkú ṣeré bébí ìyá rere ni ìyá wa ọmọ kúkú ní Ìjẹ̀bú Òde kórí jẹ́ pẹ́láyé o Oyèbọ̀dé ọmọ Òwòrú Ọ̀túnba Fìwàgbóyè of Ìjẹ̀bú-land aka Benkash mi ń kọ́ sẹ́ńbẹ́ lálàáfíà ara kórí jẹ́ pẹ́láyé o ti sọdún eléyìí náà ó sì tẹ̀mí tówó tọmọ ìyá ni wúrà mi bàbá ni díngí ìyá tó bí ọlọ́mọ ó ní kí ọ̀pọ̀ òkú ọdún
ó tún ní ìṣàdúrà fún ọ. Ó lásọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún, àṣòròmòrò làwọn aṣòròmòrò. Ó lọ́dún òní dùn ká máa rọ̀mọ̀bí lórí àtẹ, ó lòdì dandan kó pẹ́ láyé o. Ó ní lágbára Ọlọ́run ọba, ìwà àtẹ̀gbọ́n rẹ̀ òun ò ní fojú sunkún yín. Ó ní gbogbo ọmọ tó bá jáde lára yín ó ní tójú yín lọ́rùn. Ó tún ní lágbára Ọlọ́run ọba, ó lẹ́ẹ̀ní tètè kú òun ti rójú ọ̀la lójú yín. Ó ní níre níre lọ́rọ̀ àtàrí tó rójú rẹ̀ báyìí là sí wòwò. Ìyá yín lójú rẹ̀ báyìí là sí wọmọ tuntun. Ó ní kò sí bó ṣe fẹ́ pẹ́ láyé tó Bengash tó ní tanná wo sáré ọmọ. Ọmọ aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ jẹ. Dákun dábọ̀ fi èdénú bá ń tọ́jú ìyá mi, abiyamọ lọ́jọ́ ṣòro níyà wá. Bọ́bá níta ló kórìkì bàbá rẹ̀ àti ìyá rẹ̀, máa wí fún wọn pé èmi làrẹ̀ mọ́ọ̀kì ọmọ Olúfádé o. Òní lọ́jọ́ bí rẹ̀ Bengash, máa jó, máa jó, máa jó kó máa yọ̀ ní tirẹ̀.